Àwúrèbé ti dé o, Àwúrèbé ti dé o, gbogbo ọ̀nà ló wọlé Àwúrèbé. Àwúrèbé ti dé o. Ọ̀nà gbogbo ló wọlé Àwúrèbé. Àwúrèbé ti dé o. A kú ọdún o, a kú ìyèdún, ẹ̀mí ó sọ̀pọ̀ rẹ̀, eléyìí ò ní jáse mọ́. Mo kí àwọn bàbá mi wọ́n kú ọdún, mo kí kábíyèsí ọba Ismail Yàyà Atólóyè Alébíoṣù Olúpo tàjàṣẹ́ ẹ̀po Olúpo àlè ìlú mòlé tètè mo mú jọba mo fàlàlà mo ìjòyè mọ̀jẹ̀. Bákan náà mo súré tètè délé ọlọ́fà, mo kí bàbá mi ọba Muftar Gbàdàmọ́sí Èṣùwọ̀yè ọlọ́fà mọ́jọ Ọlálọ́mí ọmọ Básùjọ́ kọ ìjàkadì lóru ó tọ̀fà. Bàbá mo kí yín níbẹ̀ wọn. Bákan náà mo kí bàbá mi Abdulrahim Ọládélé Adólúajé olómù apẹ̀ràn ọmọlọ́rọ̀ alágogo dẹ àsìgbà tí ń bẹ lọ́nà tòmù ìwọ sìn mí kémi sìn ọ́ sóò ní bàbá yín ṣètálẹ́ lẹ́fídọ́mọ àsìgbà tí ń bẹ lọ́nà ti tòmù. Mo tún súré tètè mo kí bàbá mi Ahmed Awuni Arépo eléṣe tilẹ̀ Gbàjà eléṣe ọmọ Wòyírà kó mọ́ bá rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu Wòyírà kó mọ́ bá rà gbákígbá ìgbàkígbá ní gẹ́gẹ́ sọ nílé bàbá tó bí yín lọ́mọ mo kí yín níbẹ̀ hùn. Bákan náà mo kí bàbá mi Adésóyè Adéwálé Jimoh ẹlẹ́rìn tẹ̀rìn ilé ẹ̀dú mẹlẹ́rìn mọ̀sà ẹ̀rìn mòjẹ́ ọmọ sàájà ọmọ àbẹ̀wé láàdọ́gba ẹni ẹ̀rìn mòjẹ́ bá ta lọ́fà bí ò bá kú bó bá dojú ọdún wà tọ̀rí wọ́wé lọ ní bí ìṣù mo kí yín lọ́nà ọbẹ̀ wọn. Bákan náà mo tún súré tètè mo kí bàbá mi Joel Ọ̀yátóyè Títílóyè tilẹ̀ òró ọmọ olóró àlá gbẹgbẹlẹkú ọmọ ọlọ́fìn àyàkẹ́ ọmọ oníta àjígbá bẹ́rù bá jẹ́ agbá bí wọ́n fà á jí àgbá tiẹ̀ lọ́tọ̀ bí n bá tètè jí wọn wàá gbá tèmi lé bàbá tó bí yín lọ́mọ. Mo kí bàbá mi Olúsin Tìsánlùsìn ọba Solomon Olúgbénga Ìlúfẹ́milóyè Olúsin Tìsánlú pàgbà àsánlù mo mú rere mo mú pèjì mo pòjòkójò ó rọ̀ ṣùṣù òjò àgbà ṣetán kì í rọ̀ lásán bó bá pẹ̀rú àpọ̀mọ a sì tún pàjòjì sí hàn. Èṣù kan bẹ nígboro Ìsánlú tí kì í pa yín kèkèkè lẹ́yìn rẹ̀ funfun. Bákan náà mo súré mo tún kí bàbá mi Yakub Babalọlá Egúnjọbí Eléṣìẹ́ títí Èsìẹ́ bàbá kẹ́ẹ̀pẹ́lẹ́yẹ kánrin kése Èsìẹ́ ọmọ èrè ni wà bàbá ṣe mọ̀ ọ́ wù onígbénímọ̀ ogun ọjà kókó wa lẹ́sìẹ́ rí ọmọ adìílẹ̀ dogun mo kí yín lọ́nà bẹ̀hùn. Mo wá fi ti àwọn bàbá mi yìí mo wá fi kí gbogbo àwọn lọ́balọ́ba àwọn lóyè. Bákan náà mo kí ọba tìjàgbó tìjàgbó mo kí yín o àkú ọdún. Mo kí ọba Ìpẹ́ Onígòsùn mo kí yín Àràndùn ńkọ́ ọba Àlẹ́mọ̀nà mo kí yín o Olójòkú mo yà lọ́dọ̀ yín Kábíyèsí Ọlọ́rà mo kí yín o ọba mi Lómùpó bàbá kádé ó pẹ́ lórí mo kí bàbá mi Nídọ̀fìyàn mo kí bàbá lókè ọdẹ ilé mọ́kúdùrú lójúnù mo kí bàbá Lómù Àrán ṣe ẹ wá rí ẹni bí ẹni èèyàn bí èèyàn náà ló gbé mi wá síta tó ní mọ́ kí yín wípé a kú ọdún o àṣèyí sàmọ́dún. Iléeṣẹ́ Àwúrèbé TV on YouTube náà ni mọ́ kí yín wípé ní ọdún 2025 tá a fẹ́ bọ́ sí ọdún ayọ̀ ọdún ìdùnnú ire ni ó jẹ́ fún gbogbo wa o.